Ẹniọla Badmus bínú fèsì fáwọn tó ní ayé ẹ̀ máa rí bí ayé Nàìjíríà. Yorùbá bọ̀ wọ́n ní ìsọ̀rọ̀ nìgbèsì ìsúnmúsí nìgbésẹ̀ gangan. Ọ̀rọ̀ yìí ló wọ bí gbajúgbajà òṣèrébìnrin onítìátà ilé wa tó lómi lára dáadáa ní Ẹniọla Badmus táwọn èèyàn tún mọ̀ sí Wúlé Bàǹtù ṣe fìbínú fèsì padà fún ọ̀pọ̀ lára àwọn olólùfẹ́ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Bí wọ́n ṣe jùkú ọ̀rọ̀ burúkú sí obìnrin náà lòun náà fèsì ọ̀rọ̀ kòbákùngbé padà sí wọn. ń lọ̀rọ̀ bá di òkúta sọmọ́pẹ́ lọ̀pẹ́ ń sọmọ́ ni láàrin wọn. Ohun tó ya àwọn èèyàn lẹ́nu lórí ọ̀rọ̀ ọ̀hún ni pé àyájọ́ ọdún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà tí pọ̀pọ̀ ṣinṣin rẹ̀ sì ń lọ lọ́wọ́ lọ̀rọ̀ náà wáyé. Ọjọ́ tó yẹ káwọn èèyàn máa yọ̀ kí wọ́n sì máa kí ara wọn kú oríire ni. Bóyá èyí ni Ẹniọla Badmus ní lọ́kàn tó fi kọ ọ̀rọ̀ ìkíni kú oríire kan sójú òpó Instagram rẹ̀ lọ́jọ́ náà, ìyẹn ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2024 yìí. Àmọ́ ohun tó retí kọ́ ló bá pàdé. Ẹniọla ló kọ́kọ́ fi ìdùnnú rẹ̀ hàn lọ́jọ́ náà pẹ̀lú bó ṣe gba orí ìkànnì rẹ̀ lọ. Ó gbé àwọn fọ́tò rírẹwà kan tó dìídì yà láti fi ṣèrántí àti ayẹyẹ ọjọ́ òmìnira Nàìjíríà síbẹ̀. Nítorí yàtọ̀ sí ti aṣọ aláwọ̀ funfun àti aláwọ̀ ewé tó wọ̀, èyí tó ṣe rẹ́gí pẹ̀lú àwọ̀ àsíá orílẹ̀-èdè Nàìjíríà, àwọn fọ́tò náà rẹwà o, ó sì jojú ní gbèsè. Kódà èèyàn fẹ́rẹ̀ lè má mọ̀ pé Ẹniọla Badmus ni wọ́n yà síbẹ̀. Obìnrin tó lómi lára, tó rí rùmúrùmú, tí ọjọ́ iwájú rẹ̀ kún, tí àkànyìnsí rẹ̀ náà kò sì kẹ̀rẹ̀ làwọn èèyàn mọ òṣèrébìnrin yìí sí látilẹ̀. Àmọ́ nínú fọ́tò náà ó ti di obìnrin tí ìsanra rẹ̀ ti dínkù jọjọ tó sì túbọ̀ rẹwà sí i. Lábẹ́ fọ́tò yìí ló kọ ọ̀rọ̀ sí pé káwọn olólùfẹ́ òun darapọ̀ mọ́ òun láti ṣayẹyẹ òmìnira Nàìjíríà. Ó ní òní yìí là ń sàmì ọdún míì tí orílẹ̀-èdè Nàìjíríà gba òmìnira, ìṣọ̀kan àti ìdàgbàsókè. Ọjọ́ yìí la máa ń rántí okun àti àìkáàárẹ̀ àwọn èèyàn rẹ̀, ọ̀kan òjọ̀kan àṣà rẹpẹtẹ tó nítumọ̀ àti àwọn ìgbésẹ̀ akin tá a gbé láti borí àwọn ìpèníjà wa látìgbà tá a ti gbòmìnira lọ́dún 1960. A kú ayọ̀ ọjọ́ kìíní oṣù kẹwàá, a kú àjọyọ̀ àyájọ́ òmìnira Nàìjíríà. Ẹ jẹ́ ká ṣayẹyẹ àsíá olómi ewé àti funfun wa, ká sì yangàn pẹ̀lú rẹ̀. Ó dájú pé ọ̀rọ̀ tí Ẹniọla Badmus kọ yìí kò dùn mọ́ àwọn èèyàn nínú rárá. Nígbà táwọn olólùfẹ́ rẹ̀ kan ṣe àríwísí nípa fọ́tò rẹ̀ tí wọ́n fẹ̀sùn kàn án pé níṣe ló lo ẹ̀rọ láti dọ́gbọ́n sí fọ́tò náà kí ìrísí rẹ̀ lè dùn wò. Ọ̀rọ̀ tí bó ṣe jẹ́ alátìlẹyìn fún ìjọba tó wà lóde yìí ló bí àwọn kan nínú. Wọ́n ní òṣèré náà kò tiẹ̀ ro ti ìpọ́njú àti ìnira táwọn èèyàn ń bá fínra kó tó máa sọ̀rọ̀. Ẹnìkan tí ọ̀rọ̀ rẹ̀ ká Ẹniọla lára jù ló sọ pé ayé ẹ máa dàbí ayé Nàìjíríà ni. Ọlọ́run máa jẹ́ kí ayé ẹ sáré di yẹpẹrẹ bí owó náírà tó sọ pé ó ti ń lágbára sí i yìí ni. Ọlọ́run máa jẹ́ kó wà nípò tí Nàìjíríà wà yìí ni. Ṣe àmì tó rinlẹ̀ kí n gbọ́. Ó jọ pé ọ̀rọ̀ yìí bí Ẹniọla nínú gidigidi, torí níṣe lòun náà fèsì padà fún onítọ̀hún pé bẹ́ẹ̀ ló máa rí fún ìwọ àti gbogbo mọ̀lẹ́bí ẹ pátápátá títí kan àwọn ọmọ ẹ tó tí ì bí pẹ̀lú. Onítọ̀hún náà tún fèsì padà sí Ẹniọla pé ó mà ga o, kí ló dé tẹ́ ẹ wá ń dá a padà mà? Ṣé bí ẹ sọ pé nǹkan ń lọ dáadáa fún Nàìjíríà ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹnìkan tún sọ fún Ẹniọla pé níṣe ni kó o ṣe àmì sí àdúrà yẹn kó o sì máa bá tiẹ̀ lọ o. Faith Adébọ́lá ló ka ìròyìn yìí fún Ìta Fàájì.